tí èmi ní bá jẹni títí tí ò tètè kúrò lójú ọjọ́ tí ẹni tó ń jẹ bá fi lè fura ipa ìyá ni wọ́n máa ń parú wọn. Ta ni ó ṣe bí ìyá mi? Màámi! Mo pinnu láti sọ́ra mi di èmi rẹ̀. Mọ́kànléláàádọ́rùn ni ẹranko Egbin tó wà káàkiri àgbáláyé. Ilẹ̀ adúláwọ̀ ni wọ́n pọ̀ sí. Egbin tó pẹ́ láyé jùlọ ló lo 20 ọdún. Egbin rẹwà láwùjọ àwọn ẹranko. Asọdùnkọ́, Egbin rẹwà o. Ìdí nìyí tèmi kì í kú fi ń bọ́ Ọlámídé jiyàn tí ó bá ti fi rẹ ìwé Egbin. Egbin. Mo nífẹ̀ẹ́ ẹran Egbin nítorí iṣẹ́ kékeré kọ́ ló ṣe kó tó rẹwà jù láwùjọ àwọn ẹranko. Ó dáàbò bo ara ẹ̀ ni àti wípé ó mọ bí a ṣe ń ṣe ìtọ́jú àwọ̀ ẹni. Mo nífẹ̀ẹ́ ẹranko Egbin débi wípé mo máa ń béèrè lọ́wọ́ ẹlẹ́ran ìgbẹ́ wípé ṣé kò ń ṣe ẹranko Egbin ló fẹ́ tà fún mi. Tẹ́ bá ní mo ní ìgbéraga lórí ẹwà mi, ẹjọ́ ló wù yín rò torí pé iṣẹ́ ńlá ni mò ń ṣe láti dáàbò bo ẹwà ara mi gẹ́gẹ́ bí ẹranko Egbin. Àti wípé ẹni tí kò bá rẹwà bí ẹni ó di dandan kó fẹnu pẹ̀gàn ẹni. Ọmọ dára ó dẹjọ́. Kò sí rọ́ nínú nǹkan tí ẹ sọ. Èmi náà dẹ̀ ń bá sọ̀rọ̀. Àmọ́ a lè fi tipá mẹ́ṣin lọ sódò ni a lè fi tipá fún lómi. Ọ̀rọ̀ náà pọ̀. Ṣùgbọ́n èyí ni màá bẹ̀ bí kẹ́ ẹ ṣe sùúrù. Màá tún máa pè yín padà. Kí ló mú ẹwà tó ń pariwo gan-an? Ṣó tó torí ni? Ó tó torí o. Torí nǹkan téèyàn bá ní kò ń mọ iyì ẹ̀. Ìtìnà, ṣé àwọn àbúrò wà láàrin àwọn obìnrin ni? Wọ́n á dẹ̀ máa lọ sọ yẹn lọ́dọ̀ àwọn akẹgbẹ́ ẹ̀ yòókù torí pé kí ni ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ wọ́tọ̀ lójú ọ̀run. Ó dán olórí arẹwà. Èmi ò ṣe olórí arẹwà ní tèmi o. Egbin lèmi. Mo lè má jẹ́ olórí àwọn arẹwà ní tòótọ́. Ṣùgbọ́n igun tí mo dì mú kò sí ẹnikẹ́ni tó lè fọ ọ̀rọ̀ mi sẹ́yìn bẹ́ẹ̀. Kí ni ká wá sọ fún ọmọ ọba tó ní kí n bọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀? Sọ fún pé mi ì ṣe. Báyìí dẹ̀ ni mo máa ṣe nǹkan mi. Kò yí padà. Tó.
Mama. Ẹ sinwin ni. Ọkọ mi, dákun má bínú. Ìrìnà ni. Ìmọ̀pọ̀ ń bọ̀, dákun má bínú. Ẹ ríran. Ẹ dákun. Ṣé ń gbà tí ojú ìta yín fọ́? Ṣé tinú yín náà fọ́ ni? Àti pé tí méjèèjì bá tiẹ̀ wá padà fọ́ papọ̀ gan, ṣé etí inú yín ó di? Ṣé ìgbúrò ẹsẹ̀ pé èèyàn kọjá ni? Mo ní o má bínú, ìmọ̀pọ̀ ń bọ̀ ni ọkọ mi, má bínú. Aya bẹ̀yìn lẹ́bẹ̀ yà yín ìyá yìí. Èyí aládàra da òṣì yìí. Kí ló dé gan-an? Ṣé bá ti jókòó síwájú tàbá ẹ lè mọ̀ ṣe ti gbọ́ tó ń gbàtẹ́ torí bí orí mọ jẹ́ sí kalẹ̀ ń sìn tẹ́sàgbọ̀ pàkàrà sẹ́nu pẹ́ńpẹ́ kalẹ̀ síwájú òde ẹlẹ́mọ̀ yàrá wọn ní tó kọjá ẹ dákúrò lọ ṣé mo gbàrán san lọ́wọ́ yín ni. Yàn yóò pọ̀ mi ìráyè tí yín lọ́sàn yín màmá ẹ fẹ́ bẹ wà jẹ́ fún mi àbí tó nǹkan mo ní kẹ́ burẹ́ wà ẹ dákun kí ni wàhálà yín ṣùgbọ́n ṣá o ẹwà tọ́lọ́run bá dà ẹ lè bàjẹ́. Má bínú o. Egbin má bínú ọkọ mi Egbin. Egbin kan. Egbin. Wọ́n mọ̀ já lẹ́sẹ̀. Kí ni wàá fẹ́ kú? Ọmọ ẹjọ́ mọ̀ pé mo ti ṣe yìí. Ọ̀sẹ̀ mi. Ọmọ ẹjọ́. Ọ̀sẹ̀ mi. Àmọ̀ràn mi sí ọ ní pé gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà ń gùn. Ọmọlúàbí ọmọ tá a bí ń léèrè kì í tẹ̀lé báṣubàṣu kò sí rí àgbàlagbà fín ọ̀rọ̀ ra mọ́ ṣe ni àwọn tí ń fẹ̀sọ̀ jayé gan-an wọ́n sì ń ṣubú ká mọ̀ tí wà ní ìwọ tó ń tẹ̀ báṣubàṣu. Èmi ti dáríjì ọ́ o mo ti dáríjì ọ́ ọ̀sẹ̀ mi kélédùà dáríjì ọ́ ire o. Ha ha ha.